ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn náà wá lájà balẹ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun. ojú tẹ fún wòwá ojú náà ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ elédùnmarè. orúkọ oníròyìn òun náà ní àyànfẹ́ elédùnmarè. ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. lẹ́yìn ìpapòdà aya gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, gómìnà ìpínlẹ̀ náà ti yan ọmọ bíbí inú rẹ̀ gẹ́gẹ́ bí first lady ti ìpínlẹ̀ ọ̀hún. níṣe ni ìró ìbọn dún lákọlákọ ní ìpínlẹ̀ Rivers látàrí ìdìbò abẹ́lé èyí tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. bákan náà ni ọmọ ṣe rí ní ìpínlẹ̀ Akwa Ibom pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ kan bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ dáná sun ilé àwọn elétò ìdìbò ní ìpínlẹ̀ náà. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ arákùnrin tó gún ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ ọ̀hún. nípínlẹ̀ Ògùn ẹ̀wẹ̀, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún náà ti tẹ ògbólógbòó ajínigbé àti agbanipa èyí tó ti jingiri nínú iṣẹ́ burúkú rẹ̀ ní ìpínlẹ̀ náà. àjálù ńlá leléyìí nínú ilé mọ̀lẹ́bí gbajúgbajà òṣèré tíátà tó tún ṣe bẹ́ẹ̀ tó jẹ́ olóṣèlú pẹ̀lú bí àkọ́bí rẹ̀ bó ṣe bẹ́ẹ̀ tó fò sánlẹ̀ tó sì kú lójijì. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. lẹ́yìn ìpapòdà aya gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ìyún gómìnà Umo Eno tó ṣe bẹ́ẹ̀ tó pàdánù aya rẹ̀ níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí, níṣe ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún ló ti yan ọmọ bíbí inú rẹ̀ Helen Eno Obareki tó ti yàn gẹ́gẹ́ bí first lady ti ìpínlẹ̀ ọ̀hún tí yóò jẹ́ ẹni tí ó máa fi ìdí ẹ̀ ṣáájú gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno ló sọ èyí di mímọ̀ lénìí lásìkò tí ìyàwó ààrẹ ilẹ̀ yìí ìyún arábìnrin Olúrẹ̀mí Tinubu tó ṣe àbẹ̀wò sí i láti kí fún ìpapòdà aya rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó di olóògbé Patient Umo Eno tó di olóògbé ọ̀hún. níṣe ni gómìnà ìpínlẹ̀ Akwa Ibom náà ni ó wá kéde ọmọ rẹ̀ Helen gẹ́gẹ́ bí ẹni tí òun lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà tí ó tẹ̀síwájú nípa iṣẹ́ rere èyí tí ìyá rẹ̀ tó di olóògbé tó fi sílẹ̀ tí ó sì lọ́ máa rọ́pò ìyá rẹ̀ nínú ọ́fíìsì náà gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ ti ìpínlẹ̀ Akwa Ibom ìyún first lady ti ìpínlẹ̀ ọ̀hún. Umo Eno tó jẹ́ gómìnà náà ó ní òun fi ọwọ́ ọmọ náà sọ̀yà wípé yóò ṣe iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí ìyá rẹ̀ tó di olóògbé ṣe ń ṣe, tó sì já sí wípé yóò máa bá àwọn igbákejì gómìnà àti àwọn elétò nípa ọ̀rọ̀ obìnrin tí yóò bá gbogbo wọn ṣe papọ̀ tí ìtẹ̀síwájú yóò tún fi lè máa bá ìpínlẹ̀ Akwa Ibom ọ̀hún. níṣe ni ìró ìbọn dún lákọlákọ ní ìpínlẹ̀ Rivers pẹ̀lú bí ètò ìdìbò abẹ́lé bí ó ṣe ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. ní olúùlú ìpínlẹ̀ náà ti ṣe Port Harcourt, ó ní ìró ìbọn ni ó ti ń ró lákọlákọ ní ìjọba ìbílẹ̀ ẹni tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ yìí ìyún Nyesom Wike. ibẹ̀ ni ìró ìbọn náà ni ó ti ń dún lákọlákọ pẹ̀lú bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn ọmọ gànfẹ́ kan ti jáde wípé kò ní ṣètò ìdìbò kankan ní agbègbè náà, tó sì já sí wípé lásìkò tí àwọn elétò ìdìbò tí wọ́n kó ohun èròjà fún ètò ìdìbò náà tí wọ́n kó wọn dé, ó ní ìbọn dún takọ̀tako tí gbogbo àwọn ènìyàn tí wọ́n sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ láti fi orí wọn pamọ́ látàrí ìjàmbá ìbọn náà èyí tó dún. wọ́n sọ dímọ̀ wípé ìbọn ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó bá èèyàn kan tó fi ara gbọgbẹ́ tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn níbi tí ó ti gba ìtọ́jú lọ́wọ́. ènìyàn náà sọ dímọ̀ wípé kò sẹ́ni tó dúró, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò tó jáde síta láti sọ pé òun fẹ́ dìbò ní ìjọba ìbílẹ̀ ọ̀hún, tó kálukú sì fi orí mú tó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn. bákan náà ni ọ̀rọ̀ ṣe rí ní ìpínlẹ̀ Akwa Ibom pẹ̀lú bí ó ṣe já sí pé àwọn ọmọ gànfẹ́ kan ó ní wọ́n dáná sun ilé àwọn elétò ìdìbò ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ètò ìdìbò abẹ́lé náà
bí ó ṣe ní bí wọ́n ṣe ṣe ní àlàkalẹ̀ pé yóò gbéra sọ ní òní ṣáájú kí ètò ìdìbò náà kí ó tó bẹ̀rẹ̀. Ó ní àwọn ọmọ gànfẹ́ ni wọ́n ti yabo agbègbè tí wọ́n pè ní Ibi-Atu ìjọba ìbílẹ̀ Ibi-Ọ̀nà Ubom ní Akwa Ibom náà tí wọ́n sì dáná sun ilé àwọn elétò ìdìbò èyí tó wà ní ibẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom Tifon John bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ṣùgbọ́n kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bẹ́ẹ̀ náà ni gbogbo èròjà tí wọ́n fẹ́ lò fún ètò ìdìbò kò sí ìkankan tí ó ṣe bẹ́ẹ̀ tí ó bá ìjàmbá iná tójú ọ̀hún. Ó sọ dímọ̀ wípé ètò ìdìbò náà ó padà tẹ̀síwájú tí ó sì padà lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Ó ní ṣùgbọ́n o ká sọ̀rọ̀ ká yan àwọn apá ibìkan wà tó ṣe wípé ètò ìdìbò kò ti wáyé níbẹ̀ látàrí wípé àwọn elétò ìdìbò wọn kò ní àǹfààní láti tètè dé sí agbègbè náà tó sì sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibòmíì ó ní ìdàrúdàpọ̀ ó ti wáyé tí oníkálukú sì fi orí rẹ̀ sí abẹ́ aṣọ tí wọn kò jáde láti di ìbò náà. Ó ní ṣùgbọ́n ní ti ilé ìdìbò èyí tó jóná yìí tí wọ́n dáná sun náà níṣe ni kò sí ẹni tó fi ara pa débi tí àrí ẹni tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà táàrí ẹni tó bá lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ tẹ arákùnrin èyí tó gún ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mọ́túnráyọ̀ Ọláníyì ẹni 30 ọdún báyìí ó ní ó ń gbé ní agbègbè Amazing Grace Estate Ẹlẹ́pẹ́ ní Ìkòròdú tí ń ṣe ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe fi pápẹ́ òfin mú lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó gún ìyàwó rẹ̀ ìyún tó ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sílé Ọlájùmọ̀kẹ́ tó jẹ́ ní ọdún 25 lókè pẹ̀ tó gún ní ọ̀bẹ ní ìkúnkúngún títí tí ẹ̀mí sì ṣe bẹ́ẹ̀ tó bọ́ ní ara rẹ̀. Àlàyé tí Benjamin Hundeyin èyún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó ṣe ó sọ dímọ̀ wípé àwọn gbọ́ ìpè ní iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ìkòròdú wípé arákùnrin Mọ́túnráyọ̀ àti ìyàwó rẹ̀ tán jọ ṣẹ̀ṣẹ̀ gbéra wọn sílẹ̀ yìí ó ní wọ́n ní èdè àìyedè láàrin ara wọn tó sì já sí wípé kò pẹ́ kò jìnnà ó ní iná ńlá kan ó ní ó sọ nínú ilé àwọn ènìyàn yìí nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn panápaná ni wọ́n gbìyànjú láti pa iná ọ̀hún. Lẹ́yìn tí wọ́n pa iná náà tán wọ́n rí òkú Mọ́túnráyọ̀ wọ́n rí òkú Ọlájùmọ̀kẹ́ ní inú ilé náà tí wọ́n sì gbé jáde. Lẹ́yìn tí wọ́n gbé jáde tí wọ́n ṣe àyẹ̀wò fínífíní sí ara rẹ̀ wọ́n rí wípé níṣe ni ọ̀bẹ pọ̀ púpọ̀ ní ara rẹ̀ náà bá fi pápẹ́ òfin wọ́n fi gbé Mọ́túnráyọ̀ Ọláníyì náà pé kó wá ṣe àlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Nígbà tí Mọ́túnráyọ̀ Ọláníyì tí ó mọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ náà ó ní ẹ má bínú ẹ sì ṣíjú àánú wò mí níṣe ni òun ṣe àṣìṣe gbáà. Ó ní èdè àìyedè olówáyé láàrin òun àti ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ sílé yìí. Ó ní níṣe ni èṣù ṣe bẹ́ẹ̀ tó gba ọwọ́ òun ṣiṣẹ́ pẹ̀lú bí wọ́n ṣe gún ní ọ̀bẹ ní ìdodo títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Ó ní kí ayé má bàa fura sí òun wípé òun lòún rú ìwà burúkú yìí níṣe ni òun dọ́gbọ́n dá iná sun ilé náà tí wọ́n sì ṣe ara òun náà léṣe lọ́pọ̀lọpọ̀ kó tó di wípé àwọn panápaná náà wọ́n pa iná ọ̀hún kí wọ́n lè lérò pé níṣe ni ó já sí pé ìjàmbá iná ó ní ó gba ẹ̀mí Ọlájùmọ̀kẹ́ ọ̀hún. Benjamin Hundeyin wà ní àwọn kọ́kọ́ ṣe ìtọ́jú arákùnrin yìí torí pé òun náà fi ara gbọgbẹ́ púpọ̀ kó tó di wípé wọ́n wá mú wá sí àgọ́ àwọn agbófinró níbi tí ó ti wà báyìí tí wọ́n sì ti fi sí àtìmọ́lé títí tí ìwádìí tí yóò fi jẹyọ dáadáa kan tó kọjú rẹ̀ sí ilé ẹjọ́ ọ̀hún. Nípínlẹ̀ Ògùn náà ẹ̀wẹ̀ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni ó ti tẹ ògbóǹtarìgì àti ògbólógbò ajínigbé tó fi mọ́ agbanipa ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ogunnake Phillips ni wọ́n sọ wípé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n pè ní àyè tí ọwọ́ sì ti ṣe bẹ́ẹ̀ tó ti bá báyìí lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé níṣe ló ti jingiri tó sì ti pa oríṣiríṣi ènìyàn ní olúùlú ìpínlẹ̀ Ògùn tí ń ṣe Abẹ́òkúta kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó ṣẹ́gi tí wọ́n fi páńpẹ́ òfin gbé e lénìí. Gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ṣe èyún arákùnrin Abíọ́dún Alábùtú ó sọ di mímọ̀ wípé Philip ó ní ó ń gbé ní ìlú
ni ó wá láti ìlú Ayépé Ìjẹ̀bú tó sì fi Abẹ́òkúta ṣe ibi tó ń gbé. Ó sọ dímọ̀ pé nígbà tí ìwádìí tó tẹ̀síwájú níṣe ni Philip ni ó jẹ́wọ́ wípé òun ló ń ṣekú pa arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àbíbá Akínsànyà tó jẹ́ ẹni ọdún 17 ní agbègbè tán pè ní Maisisi èyún ìtòsí iléeṣẹ́ móhùnmáwòrán ìpínlẹ̀ Ògùn tó sì ṣe bẹ́ẹ̀ torí òkú rẹ̀ mọ́ inú igbó kìjikìji. Nínú àlàyé tí ó tún ṣe nígbà tí ọwọ́ bá ó sọ di mímọ̀ wípé òun ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn kan náà ní Ìtorí Ewékorò, bẹ́ẹ̀ náà ni òun tún ṣekú pa arábìnrin kan ní ẹ́stéètì Azero ní Abẹ́òkúta àti Maisisi nínú ètò ti ṣekú pa arábìnrin tí wọ́n pè ní Àbíbá yìí. Nínú ìtẹ̀síwájú àlàyé Philip ó sọ dímọ̀ wípé yàtọ̀ sí Àbíbá, orúkọ àwọn míì tí òun tún ṣe bẹ́ẹ̀ tó ń gbẹ̀mí wọn lẹ́yìn tó ń fipá bá wọn láṣepọ̀ tán tó ń tún jí wọn gbé gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn ó ní Abigail Dina tó jẹ́ ẹni ọdún 22, Mary Ògúnyẹmí ẹni ọdún 23. Ó sì sọ dímọ̀ wípé òun àti ènìyàn òun tí àwọn jọ jẹ́ òṣìṣẹ́ pọ̀ èyàn Danjuma níṣe ni kí ìjọba tó bá fẹ́ dájọ́ fún àwọn báyìí kí wọ́n lọ pa àwọn dànù ni o. Ó nítorí pé gbogbo ohun tí àwọn ń ṣe yìí ìjọba náà ló sún àwọn débẹ̀ pẹ̀lú bí àwọn kò ṣe rí ọwọ́ tì bẹnu kó sì já sí wípé ọ̀nà kan gbòógì táwọn náà lérò wípé àwọn fi lè gba ara àwọn sílẹ̀ ó ní àwọn ìwà burúkú tí àwọn ń gùn lé yìí. Àmọ́ ṣá o, Abíọ́dún Alábùtú èyún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ní ohun tó wù kẹ́ lè wí ẹ fojú winá òfin náà ní dandan ni. Bẹ́ẹ̀ náà ló sì bá gbogbo àwọn mọ̀lẹ́bí àti ará àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó kàn ní ó bá wọn kẹ́dùn lórí ìpapòdà àwọn ènìyàn tí àwọn èèyàn burúkú yìí tí wọ́n ti gba ẹ̀mí wọn káàkiri ìpínlẹ̀ Ògùn. Àjálù burúkú ni nínú ilé gbajúmọ̀ òṣèré tíátà tó tún ṣe bẹ́ẹ̀ tó jẹ́ olóṣèlú báyìí pẹ̀lú bí àkọ́bí rẹ̀ lóbìnrin bó ti ṣe bẹ́ẹ̀ tó fò sánlẹ̀ tó kú lójijì. Gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ òṣèré tíátà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń bá akọni ọkùnrin ògbóǹtarìgì olóṣèré tíátà tó tún jẹ́ olóṣèlú ó ní wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti bá a kẹ́dùn lórí ìpapòdà àkọ́bí rẹ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó di olóògbé. Ta ni ẹni tí à ń ròyìn tí à ń pọ orúkọ rẹ̀ náà ó náà ni arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Saheed Balogun pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ tó pàdánù àkọ́bí rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Zinat Balogun. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìròyìn náà ni ó ti ń jà káàkiri lórí ayélujára wípé òṣèré tíátà ọ̀hún olópàdánù aya ni ó pàdánù àkọ́bí rẹ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀ ní irọ́ lásán àhesọ̀rọ̀ àti irọ́ gbùrù ó ní àwọn èèyàn ń gbé káàkiri. Àmọ́ o níṣe ni òṣèré tíátà ọ̀hún Saheed Balogun ló ń gangan fi fẹnu ara rẹ̀ kọjáde síta báyìí nínú ètò ti sọ di mímọ̀ wípé òun ṣe bẹ́ẹ̀ pàdánù àkọ́bí òun Zinat Balogun léyìí tó já sí wípé ó gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Gbogbo àsìkò tá a fi ń kó ìròyìn jọ kò sẹ́ni tó ti lè sọ pàtó ohun tó ṣekú pa ọmọdé ohun tó ṣekú pa arábìnrin Zinat náà, àmọ́ àwọn kan sọ wípé níṣe ni ó ṣàìsàn ráńpẹ́ ṣáájú kí ó tó di olóògbé. Ọ̀pọ̀lọpọ̀ òṣèré tíátà ó ní wọ́n ti wá bá Saheed Balogun náà ni wọ́n ti bá a kẹ́dùn pé ọjọ́ yóò jìnnà síra wọn a sì tún nírí àkúfà nínú ilé yìí mọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí etí ìgbọ́yín ó náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ gbogbo èyí tí a kà síta nínú ìròyìn yìí èyí tó bá kàn yín jù bẹ́ẹ̀ ẹ bá fi sínú comment section yín ká lè bá dá sí i ní Wàrà Ṣẹ̀ṣà náà láti máa fún ilé sí bẹ́ẹ̀ bá ti ń bá wa dá sí àwọn ọ̀rọ̀ náà títí di ìgbà táàtún máa pàdé lórí ètò yìí. Orúkọ mi kò yí padà, Àyànfẹ́ Elédùmarè yín náà ni. A kú ìsinmi òpin ọ̀sẹ̀.